mo wá tọrọ fún àwọn Táyé Kẹ́hìndé Pasuma pẹ̀lú Alhaji Saheed. Saheed Alhaji Saheed Òṣùpá. àwọn méjèèjì tẹ̀gbọ́n ta ẹ̀dìdẹ́ nàró. Táyé Kẹ́hìndé. Tẹ̀gbọ́n tàbúrò. Táyé Kẹ́hìndé. ẹ jọ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo yín tẹ́ wà ń bẹ̀ o ẹ jókòó ẹ dúró yín jẹ́jẹ́ o ẹ̀yin méjèèjì ẹ dìde wá sọ́dọ̀ mi ń bí ẹ jáde. ẹnìkan kan gbọ́dọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ wọn o ẹnìkan kan gbọ́dọ̀ lẹ́nìkan kan lẹ́gbẹ̀ẹ́ wọn. ìwọ tó o bá ti jókòó àwọn tí wọ́n pè mọ́ jáde. wọ́n jáde o bó jáde. àwọn Táyé àti Kẹ́hìndé. wọ́n gba etí ẹ̀. àwọn Táyé àti Kẹ́hìndé ni ẹgbẹ́ ọkọ̀ ọlọ́run tóbi jàmá ẹ pariwo ọlọ́run ni Allahu Akbar. ẹ̀ẹ́dọ́lọ́run máa ń bàdàn ni Allahu Akbar. àwọn ọmọ wa méjèèjì ẹ dákẹ́ o ẹ dákẹ́ o àwọn ọmọ wa méjèèjì àdúrà tí mo lè tọrọ fún wọn ni pé ọlọ́run ò ní jí ẹ wọ ọ̀kùn. Àmín. ẹ ní wọ ọ̀kùn o. Àmín. ẹ ní wọ ọ̀kùn o. Àmín. oríire yín ọ̀kalẹ̀ o. Àmín. oríire yín ọ̀kalẹ̀ o. Àmín. mo wá fẹ́ kẹ́ ẹ sàmì nǹkan kan ẹ̀yin méjèèjì ẹ wo agbo ó dàbí ìgbà tí àáfàá ńlá wọnú agbo ẹ wọnú agbo yìí ó dàbí ẹni pé gọ́vnà lọ wọnú agbo ẹ wọnú agbo yìí wọn ò lè pọ́n mínísítà kankan lé bí wọ́n ṣe pọ́n yín lé kí lẹ ṣe fọlọ́hún. wọn ò sì lè fẹ́ràn ẹni mínísítà kan bí wọ́n ṣe fẹ́ràn yín aleikum. aleikum bitakiwa Allahi sirran wa jaharatan. ẹ̀yin méjèèjì ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin méjì yìí ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀. aleikum. aleikum bitaqwa Allah. aleikum bitakiwa Allahi sirran wa jaharatan. ẹ bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba. ẹ bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba. ẹ̀yin méjèèjì ọmọ mùsùlùmí ni yín. mo sì mọ̀ pé níwọ̀n àbá ẹ̀yin náà ń sin lọ́hùn. ẹ wá ṣọ́ra. fa innakum mas'ulun rabbukum alimun. rabbukuma a'lahu. fa innakuma mas'ulun wa rabbukuma a'lahu. iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ẹ jábọ̀ rẹ̀ wájú ọlọ́run. Allahu Akbar. àbọ̀tẹ́ ẹ̀ bá wá jẹ́ ni ẹ wá kíyèsí ẹ jábọ̀ rẹ̀ níwájú ọlọ́run. ẹ̀yin méjèèjì mò ń sọ fún ní gbogbo Ìbàdàn ń bí tá a wà lẹ́nìí àti gbogbo ẹ̀dá ayé tí ń bẹ ń bí lẹ́nìí torí pé bá a bá pé ibi àwà ilé ní ayé inú ayé la wà yìí. bẹ́ẹ̀ náà bá wá pọ̀ tún tẹ́ wá pọ̀ yìí tẹ́ gbogbo ẹ̀ káàkiri tẹ́ wo tẹ́ ẹ bá ń títì àwọn èèyàn ni mo tún wò lókè lọ́ọ̀kan yìí. Tààbù tàádù. ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ náà ni pé tààbù tàádù. Tààbù tàádù. Bainakum duna khulifatin. Masha Allah. Wàátù alal muhtaji law shikita muratin. Wàátù alal muhtaji law shikita muratin. Tààbù tàádù. lẹ́kọ̀ọ́ yín ni lẹ́kọ̀ọ́ bíi ẹ̀yin ni ẹni mọ kọ́kọ́ fàpọ̀ níbí tí wọ́n fi sọ ní kò ṣẹlẹ̀ rí àṣẹ ń tí ń jẹ́ kò ṣẹlẹ̀ rí ètí ìṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ńgbà náà Allah. ńgbà Jímọ̀bí wá ṣèkejì ọwọ́ adé kò ṣẹlẹ̀ rí. Tààbù tàádù. bó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ fẹ́ràn ara yín. Tààbù tàádù. ẹ fẹ́ràn ara yín. Tààbù tàádù. àwọn àfáà lórílẹ̀‐èdè yìí wọ́n bú mi púpọ̀ wọ́n bú mi púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ bú mi lójú mi ọ̀pọ̀lọpọ̀ bú mi lẹ́yìn mi
ń ọ̀dẹ́nì kankan wọn lóhùn àwọn ẹjọ́ náà ti dẹni lẹ́lẹ̀. tààbù tàhádù. nítorí pé ibi tí mò ń lọ ni mo dojú kọ. tààbù tàhádù. ẹ má sì gbàgbé ẹ̀yin lè kéré ṣùgbọ́n ẹ̀ ń gbórin àwọn tó kọjá ẹ̀ ń gbórin àwọn tó kọjá àká pẹ̀lú òjìǹdó wọ́n búra wọn títí láì kò tí tí wọn ò fi búra wọn ò padà lẹ́yìn. Allah. ẹgbọ́n tí mo sọ wọn ò lẹ́yìn nítorí pọ̀rọ̀ tí wọ́n sọ ń gbà náà ò jẹ́ wọn lẹ́yìn. tààbù tàhádù. ẹ fẹ́ràn ara yín. bainakum duna khulifatin. wàláyì mi ò ní ọ̀tá mi ò lọ́tá bí n bá tiẹ̀ lọ́tá ọlọ́run ọkàn máa hàn ọ̀tá mi lè mà ní. Allah. èmi ò ní o gbogbo àfa àpáta lọ́rẹ́ mi Wallahi. kódà bí wọ́n bá ẹsẹ̀ bú mi tán màá bí n bá dé bí n bá padà rí wọn ó yìí wá sọ fáwọn ọmọ ẹ wo owó tí ń bẹ nù pọ́ọ̀sì sówó tá a lè fún èèyàn tó lè mọ̀ pa fóònù lówó ni wọ́n wá gbé owó nu envelope ń gbé fẹ́ ni ó bú mi. yóò bá ká sára. ẹ lọ bá wọn ò wọn. torí rẹ̀ jẹ́ èèyàn. tàhábù tàhádù bainakum duna khulifatin. mo bẹ̀ ẹ̀yin méjèèjì ní gbangba yìí lónìí mo fi Ramadan mo fi bẹ̀ yín mo fi ọba tó ń ran oòrùn tó tún rọ̀jò lẹ́ẹ̀kan náà mo fi bẹ̀ yín Allahu akbar. mo fi àwọn abàmì èèyàn tí wọ́n wà ń bí mo fi bẹ̀ yín mo fi bí pírẹsidẹ́ǹtì àwọn onímọ́tò yìí ṣe dé orí àga pírẹsidẹ́ǹtì yìí bó ṣe dé orí àga pírẹsidẹ́ǹtì yìí mo fi bẹ̀ yín ẹ kọrin yín ẹ má kọrin búra yín má Allah. ẹ kọrin míì ẹ kọ orin míì àwọn orin tó mọ́gbọ́n dání inamina ṣeré la ikma La hikma. ọ̀pọ̀lọpọ̀ ntọ́lórin ńkọ lọ́jẹ́ ọ̀rọ̀ làákàyè tá a lè sin ọlọ́run látara rẹ̀ kì í ṣe lù kì í ṣe gbọ̀ngúrú kì í ṣe ijó tí a ń jó kì í ṣe ebú. ọgbọ́n orí ni ẹ fi kọrin kó máa jẹ́ àǹfààní tó bá dọ̀la pé lágbájá sì wí báyìí o àbí ńgbà wo náà lẹ́ẹ̀fì rì kọ́ ebe yìí náà nìyí Allah. ńgbà wo làgbà ó fi dé sí yẹn tí ìrówó ńlá ni bẹ́ẹ̀ bá kọrin kan owó ńlá ní ìsìn ẹlòmíì ó pọ̀ ń kọrin mọ́ nù yín ìrọ̀rùn abẹ́yìn tí mò ń wò yìí kọ́. bánigbà tá a dáyé. wọ́n gbọ́ ìrọ̀rùn bánigbà tá a dáyé. wọ́n bẹ̀ ọ́ ní ẹ̀gbìn ọ̀bẹ̀ ọ́ ní ẹ̀sà. bitaki wallahi tabulugu ma turidu. abẹ́wá nítorí tọ́lọ́n àti tànẹ́ Muhammad ẹ̀yin méjèèjì ọmọ mi nìyí wàláhì inú ọmọ tó gbọ́ràn sí mi lẹ́nu ẹ̀yin méjèèjì wà. njọ́ mo ti sọ fún Òṣùpá pé o pè mí sí kò mọ mo ní wọ náà kí lórúkọ rẹ Olóhùn Òṣùpá ìwọ ló ń jó Òṣùpá tọ lọ́ọ̀rì fárí tọ́ bá fárí tán kọ́ wá pè mí ó ní bàbá lọ́túnla láàkó mà mo ní wọ́n pé ọmọ kò lọ́túnla rèé fárí lónìí náà kọ́ wá padà wá kọ́ wá pé ń bọ́ kó ma lọ́túnla ńgbà náà ní máa ń ṣe irun jágujàku sórí lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe délé lórí fárí ọmọ àlùbáríkà nìyẹn Pasuma tá a sì ń wò yìí náà wàláyé ọmọ àlùbáríkà ni ọmọ àlùbáríkà ni ẹ̀yin méjèèjì ọmọ àlùbáríkà ni ọmọ àlùbáríkà ni Pasuma ti fòdìdí ọjọ́ kan pè mí sí lẹ́kṣọ̀ kan tí mo lọ́ọ́ ṣe fún un lọ́tọ̀ àwọn èèyàn wá ń sọ àmì táwọn rí lára rẹ̀ táwọn fi ń fẹ́ràn rẹ̀ wọ́n rí nǹkan rẹ̀ lára yín ẹ má jẹ́ ó bàjẹ́. tààbù tàhádù. jàmá lápapọ̀ àtẹni ọmọ ẹni tí ọba máa kọ́ máa sàmí tí nǹkan bú bá wà nínú rẹ̀ sáwọn méjèèjì ò lè ráyé ṣe. Allah. wàláhì ò lè ráyé ṣe tọrọ lọ́hùn ní máa fi yàn hàn èèyàn kọ́ ọlọ́hun ní máa fi ẹ̀dá hàn láyé bó ti wílẹ̀ ó so oògùn tó bọ́lọ̀ ń bá pò ní hàn ò ní hàn. ẹ̀yà torí ilẹ̀ Yorùbá ń bí ẹgbójú lóògùn pọ̀ oògùn òṣìṣẹ́ nǹkan kan lójú ẹsẹ̀ lóògùn òṣìṣẹ́ bílẹ̀ báyìí sùn kò ṣiṣẹ́ mọ́. gbogbo àwọn oògùn yín tẹ́ ẹ máa so mára káàkiri àfẹ́ tẹ́ fi ń bí àwọn èèyàn ládàá ń jọ̀hún kò ṣiṣẹ́ mọ́ nípa báyìí ẹ̀yin méjèèjì ẹ tẹ́wọ́ ẹ máa wá fọwọ́kọ ìyá tó bí yín dàníyàn àwa ó ṣe súrátù lẹ̀ ìṣẹ̀rà á ṣe fún yín
ẹ̀yin ẹ máa dákọ̀ ìyá la fi tọrọ àdúrà àyè ló kọ bàbá torí àwọn ìyá wa wọ́n mẹ́ni wọ́n bí a fún àwọn ní àmọ́ gbogbo ọmọ Latifu tí wọ́n gbé fún Yẹ̀kínì gbogbo olóríire kọ́ náwó ẹ̀ sókè wọ́n ní ànáwọ́. oríire wọ́ kalẹ̀ àmín. àní mòsì àmín. àní mayà àmín. ọlá àti tóbi Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. Haji Abdulrasheed ọmọ Àbàdàn bí ni ọ́ Ìrẹ́ngè. ọmọ Àbàdàn ní àbúrò ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ayé kọ́rọ́ àbí yìí. bẹ́ẹ̀ kọ́ Rasidi ló náà ń jẹ́. Abdulrasheed. Rasidi wá di méjì. alaysa minkum rajulun rashidun. àyà tí máa ń Sẹ́gà pàdé Rasidi. ọ̀bá ló gbà tánu. alaysa minkum Wọ́n dẹ̀ jẹ́ mọ́ dára pé ló bá yà. Rashid. Nísìnyí ọ̀rọ̀ tí mo ń sọ fún àwọn Òṣùpá pẹ̀lú Pasuma òun náà lọ jẹ yọ sí mi létí ń bí pé bẹ́ẹ̀ lẹ́yìn náà ń ṣe. Ẹ má jẹ́ ń tún gbọ́ mọ́ ẹ gbọ́n tí mo sọ ẹ má jẹ́ ń gbọ́ pé ẹ búra yín tẹ́ ẹ bá búra yín olófòófó ànábì lèmi Bàbá àtọmọ làwọn. wáàsí ẹyọ kan ó ti parí ọ̀rọ̀ yín pátápátá tẹ̀sí kò sì ṣe é dá padà. bó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ̀gbọ́n-tàbúrò ẹ̀ gbọ́dọ̀ búra yín ẹ lè wọ́n lè máa náwó fún yín kórìí yín ó wú ẹ gbọ́dọ̀. Kò ṣeé ṣe. ọmọ rẹ̀ ni bó bá rówó tán kọ́ Allah. Kì í sọ̀yájú. ebo wo ni owó ni mo bẹ̀ Ọlọ́run fún gbogbo yín pátá Haji Abdulrasheed ò ní tẹ̀rí ò ní parẹ́ máyé lára o ń gbọ́ àwọn tiẹ̀ dọ́gbọ́n ó ti dọ́gbọ́n ebo tún ti wọnú ìjọba Àbá. ọ̀sá ti wọnú ìjọba àbá wọ bẹ̀ wọ́n ti fún wọn àbá wọ lóye bẹ̀ wọ́n ti gboyè. ó yẹ káwọn èèyàn bẹ ọbẹ̀ yẹn bá pè ọ́ léré ní ìsìn tí wọ́n bá náwó yẹ wọ́n máa rò tìjọba mọ́ bótọ́rọ̀ ń gbà lọ́dọ̀ ìjọba àwọn ṣe tún gba gbogbo ti gbangba gbà náà ni ọmọ àtàrí àbúrò rẹ bí ọmọ rẹ ọ̀tàrí ẹ bẹ́ẹ̀. alaysa minkum rajulun rashidun. jàmá gbogbo olóríire ọ̀nàwọ́ nísìnyí ẹ bá mi kí alámúnẹsẹ̀rá kan lẹ́ẹ̀kẹ́ warafana laka dhikrak. Allah. ẹ bá mi fi méje síbẹ̀ méje. warafana laka dhikrak méje lẹ́ẹ̀méje. ó ní ká fi sí ẹ dàníyàn pẹ̀lú orúkọ màmá tó bí yín ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin. orúkọ màmá la fi sáré sàdúà oníjìní mi máa sáré gbà ọlọ́run wọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹni parẹ́ máa yé lára o amiina. gbogbo ń tẹ̀ ń ṣe ní wu aráyé káráyé ọ wá sọ pé kò wu àwọn ọmọ kò ní kángun ọ̀rọ̀ yín àmín. káráyé ó pé kò wu àwọn ọmọ kò ní kángun ọ̀rọ̀ yín àmín. ọlá àti tóbi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run wọlá àfẹ́ tí mo ní sí gbogbo yín wàláyé báwọn èèyàn bá ń sọ̀rọ̀ yín mọ̀ ọ́kàn ẹnìkan máa ti ẹjọ́ lọ ọ̀sájẹ́ ńdákẹ́ ńbẹ̀ àjọ lọ gbẹrẹmukẹ́ lọ́wọ́ ńbẹ̀ àjọ lọ sí Maka àáfàá kan mo gbọ́dọ̀ dákọ rẹ̀ lọ́wọ́ àdọ́hùn lọ́jẹ́ ké bí ọba ti sọ̀rọ̀ àní Òṣùpá sọ báyìí bí ọba ti sọ̀rọ̀ àní Òṣùpá sọ báyìí bí ọba tún yá tó ní Pasuma sọ báyìí tọ́ba tí a ní à ń jọ Rasidi náà sì kọ́ ni báyìí èèwà ti jẹ́ ó wá di pé gbogbo kásẹ̀tì wọn ni wọ́n kó sínú mọ́tò tí wọ́n fi ń gbé mi kiri ní Saudi mo ní ẹ gbọ́ àti Nàìjíríà ẹ dákun ẹ jẹ́ á máa gbọ́ tilẹ̀ yìí náà ká tó lọ Nàìjíríà Ọlọ́run ó wọlá dáadáa yín tó kárí ayé sẹ́rí bí ìràwọ̀ èèyàn bá ti tàn kárí ayé ọ̀rọ̀ ẹ̀ léwu Allahu akbar. ẹni tí ò tí ì ga ó nìkan ni ò ní nǹkan kan ṣe ẹni ọba ti ga ni kọ́ máa wò ó pé kó wọ́n máa wálẹ̀. idha kunta la tadri fatilka musibatun. Ọlọ́run ò ní jí ẹ máa padà sí aburú. àmín. báyìí ó fi pọ́ ọ̀fẹ́ tí yín mọ́ ò ní tọ́ sí yín. ọlá títóbi Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. jama ẹ panupọ̀ bá mi ṣe alámúnẹ̀sára
alámúnẹsẹ̀rá yẹn mo ní a ṣe wàrà fana lákàtẹ̀kàràkà méje síbẹ̀ ọlọ́run wọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹnì kọ̀ọ̀kan yín ẹni wà ń tẹ̀jẹ̀ tí o. Amina. gbogbo owó táwọn èèyàn bá ná fún yín àlùbáríkà ó máa wọnú ẹ̀. Àmín. ẹ̀yin náà ó fi jẹ́ ń tẹ́jẹ̀ ní fọkànbalẹ̀ ńlẹ̀ ayé Àmín. ọlá títóbi anabi Muhammad. Sallallahu alayhi bá a ṣe pè yín lélẹ́rẹ́ ẹ̀yin gan fúnra yín owó tẹ̀ ń ná pọ̀ ju owó àmọ́fẹ́ lè pọ̀ ju owó tẹ̀ ń gbà lọ ọlọ́run kò wá ní jọ́ tán lọ yín Àmín. kò ní tán di yín Àmín. ọlá títóbi anabi Muhammad. sallallahu alayhi wa sallam. bismillahir الرحمن الرحيم. alam nasra لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك 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 فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Oya Pasuma dìmá èkejì yẹ. agbada yìí náà pọ̀. Allahu akbar Allahu akbar. Allah. Òṣùpá tiẹ̀ wá gbádá lónìí mo fẹ́ pé njọ́ mo ti mọ̀ láyé kọ̀ wọ́rí. Àwẹ̀ yìí dáa pọ̀ ọwọ́ agbádá ọgẹ̀fìlà awúsá sí. ẹ̀yin méjèèjì bàbá ni ẹ ti wọ́n ní ẹ lọ kí Alhaji wa Rasheed. ẹ wá kí àwọn tẹ ẹ wá bá nù lé. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. fa'ulaika ma'al mu'minina. wọ́n lẹ́yìn méjèèjì wọ́n ní alágbára kan lè jẹ́ níbàdàn bí ẹ̀yin méjèèjì àti wá àti Rasidi. ọlọ́run ọba wa sawfa yu'ti Allahu al-mu'minina ajran azima. ẹ pariwo ọlọ́run jàmá. ulaika ẹ pariwo ọlọ́run jàmá. yujzawna al-ghurfata bima sabaru wa yulaqawna fiha tahiyyatan wa salam. Salamu qawlan min rabbir rahim. Salamu qawlan min rabbir rahim. tahiyyatuhum fiha subhanaka Allahumma da'wahum fiha subhanaka Allahumma wa tahiyyatuhum fiha salam. وآخر دعواهم أن الحمد لله رب العالمين. lẹ́yìn náà àwọn onítìátà tó wà ń bí ọlọ́run kó bá mi ṣàánú ẹ̀yin náà o ọlọ́run ó dúró tẹ̀yin náà o àárín gbogbo yín pẹ̀lú ọlọ́run ní jí ọ́ dàrú o ọlọ́sájú ẹ̀dá Muhammad. ẹ̀sìn ọ̀rọ̀ wa ń bí lẹ́nìí tá a fẹ́ gbọ́rọ̀ lé lórí mo sì fẹ́ kó ní kálukú ó ṣe sùúrù ẹ ṣe sùúrù nítorí pé sùúrù la fi lè gbádùn ara wa ọ̀rọ̀ ò sì gùn lọ títí mọ́ ṣùgbọ́n ọlọ́run ó wọlá títóbi ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. àánú ọlọ́run tí gbogbo wa wá sí bí àánú ọlọ́run náà ò ní bàjẹ́ o. Àmín. a kí the national president fún ẹgbẹ́ onímọ́tò ní gbogbo Nàìjíríà a sì kí ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji wa Muhammad Taofik fẹ́lẹ́ àánú ọlọ́run yóò máa bá ọ gbé njojúmọ́. Àmín. àánú ọlọ́run ó máa bá ọ gbé njojúmọ́. àánú ọlọ́run ó máa bá ọ gbé njojúmọ́. Àmín. kò ní dàrú mọ́ ọ lọ́wọ́ kò ní dàrú mọ́ ọ lọ́wọ́
ọlá títóbi anabi Muhammad. sallallahu alayhi wa sallam. nísìn ìwọ̀n abá ọ̀rọ̀ tíntín tá a fẹ́ bára wa sọ. gbogbo ń tó ń da nǹkan rú àbí tí ò jẹ́ kí ìgbésí ayé ẹ̀dá ó dúró déédéé kọ́mọjú ogún tá a jẹ látara baba ńlá wa Ànábì Adam lọ. aleyhi salatu wa salam. ogún tá a jẹ lára baba ńlá wa Ànábì Adam òun náà ló ń dá wàhálà alẹ̀. àjogúnbá àrùn. àjogúnbá àrùn tí ń bẹ lára wa àjogúnbá àrùn tó wà lára wa ó ń dá wàhálà alẹ̀ àwa kọ́ ni. bá a bá wo àjogúnbá àrùn yìí ńgbà tí Ọlọ́run fúnra ara rẹ̀ ń sọ fún ànábì wa Muhammad tí ẹ yòǹbó ànábì. sallallahu alayhi wa sallam. ẹ pariwo ànábì kí n gbọ́. a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Masha Allah. Linnasi wọ́n ti mọ̀ yẹn. wahuda wa mau'izatun lilmuttaqina. ọ̀rọ̀ tí Kùránì bá sọ Ọlọ́run ló sọ. hadha bayanu linnasi wahuda wa mau'izatun lilmuttaqin. àwọn àrùn àjogúnbá látọ̀dọ̀ baba ńlá wa Ànábì Adam. alákọ̀ọ́kọ́ àrùn. alahasadu. alákọ̀ọ́kọ́ àrùn tá a jogúnbá látara Ádámà. àkọ́kọ́ Ádámà ò ní sùúrù. sùúrù ò sí fún Ànábì Adam. walaqad ahidna ila Adama min qablu fanasiya. Ọlọ́run lémi Ọlọ́run mo ṣe àdéhùn pẹ̀lú Ànábì Adam. Ádámà gbàgbé ńgbà tí mo bá ṣàdéhùn tán ó gbàgbé àdéhùn tá a ṣe. ahidna ila Adama min qablu fanasiya. Allah. walam najid lahu azima. Masha Allah. walam najid lahu azima. Allahu akbar. walam najid lahu azima. Allah. walam najid lahu azima. àjogúnbá tí a kọ́kọ́ jogúnbá lára Ànábì Adam ni pé kò sí sùúrù fún. impatient. bí ó bá sì ti sí sùúrù àwọn nǹkan kan kan máa ṣẹlẹ̀ lórí àìní sùúrù. ẹni tí ò ní sùúrù ò lè ní ìtẹ́lọ́rùn. bẹ́ẹ̀ni. ẹni tí ò ní sùúrù kò ní ní fọkànbalẹ̀. kò lè sí fọkànbalẹ̀ fún. ẹni tí ò ní sùúrù kò ní níyì. kò lè ní kọ̀nà kò lè ní ìyáyù ọkàn kò lè ní ìtẹ́lọ́rùn. kò ní ní tẹ́lọ́rùn. ìyáyù ọkàn ńlá ń pè ní ìtẹ́lọ́rùn kó o ní tẹ́lọ́rùn lórí ntọ́lọ́ ń ṣe fún ọ. wa qala Musa liqawmihi. Ànábì Musa gan báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀. wa qala Musa liqawmihi. Masha Allah. Ista'inu billahi. Allahu akbar. Wasbiru. La ilaha Innal illallah. arda lillahi yurithuha man yasha'u min ibadihi. ẹ dákun ẹ pariwo Ọlọ́run jàmá. Wal aqibatu lil muttaqina. Allah. Wal aqibatu lil muttaqin. àìsí tẹ́lọ́rùn àìsí sùúrù kò ní jí ó sì tẹ́lọ́rùn. bẹ́ẹ̀ni bí ó bá ti sí tẹ́lọ́rùn ọkàn yìí ò ní balẹ̀. ẹ̀dá ò ní ní fàyàbalẹ̀. èyàn ò sì ní níyì. ẹni tí ò sì ní tẹ́lọ́rùn kò sì ní mọ kò lè ìyá sí rẹ̀. yìí lára rẹ̀ bó bá tiẹ̀ pọ́n ó níyì ń bí àìní tẹ́lọ́rùn náà ní ó kàbùkù. Ista'inu billahi.
Ànábì Musa ń sọ fáwọn èèyàn rẹ̀. Ista'inu billah. Ànábì Musa ní ẹ̀yin èèyàn mi. Ista'inu billahi. Ẹgbẹ́kẹ̀ lọ́lọ́run o. Ista'inu billahi. Ọ̀dọ̀ Ọlọ́run ni ẹ kó ọ̀rọ̀ yín tì sí o. Ista'inu billah. Wasibiru. Ẹ sì ṣe sùúrù. Wasibiru. Ẹ ṣe sùúrù, sùúrù la fi lè lo ayé. Wasibiru. Wá sí sùúrù yìí la gbọ́dọ̀ ṣe ní Ọ̀yọ́ stéètì tọ́jẹ́ kó bọ́lọ̀ ń bá ní ọ̀ràn lẹ̀ á jèrè rẹ̀ tí ó pọ̀. A ní sùúrù. A ní sùúrù. Àgbà fọlọ́hún bọ́lọ̀ ń bá dájọ́ àyè tètè gbà. Bọ́lọ̀ ń bá pé báyìí lòun ṣe ó ṣe sùúrù. Kó o gba nǹkan tọ́lọ̀ ń wí ista'inu billah. Ista'inu billahi wasibiru. Ànábì Musa lẹ́yìn èèyàn mi ẹ gbọ́rọ̀ yín lọ́lọ́run lọ́wọ́ ẹ wá ṣe sùúrù. Innal arida lillahi. Ànábì Musa lẹ́ẹ̀rí bílẹ̀ ìṣèfẹ́ tó yìí. Innal Bílẹ̀ ìṣèfẹ́ tó yìí bí àgbáyé ṣe gbogbo bílẹ̀ ṣe fẹ̀ tó Ọlọ́run fún rẹ̀ lónìí. Yurithu man yasha'u min ibadihi. Yurithu man yasha'u. Yurithu man yasha'u min ibadihi. Ẹni ọba wọ Ọlọ́run ni ó jogún lẹ̀ fún. Man yasha'u Ẹni ọwọ́ Ọlọ́run ni ó jogún min lẹ̀ fún. ibadihi. Ẹni ọwọ́ Ọlọ́run ni ó jogún pò fún. Man yasha'u min ibadihi. Jalla ma la yamun. Wal akibatu lil muttaqin. Qala Musa liqawmi. Ànábì Musa ń sọ fáwọn èèyàn rẹ̀. Ista'inu billahi wasbiru. Ó ní ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ gbọ́rọ̀ yín lọ́lọ́run lọ́wọ́. Ista'inu billahi wasbiru. Ẹ ṣe sùúrù sùúrù ni ẹ fi kún àlámọ̀rí yín. Ista'inu billahi wasbiru. Ẹgbẹ́kẹ̀ lọ́lọ́run ẹ dúró tọ́lọ́run ẹ sì ṣe sùúrù. Ista'inu billahi Wasibiru. Àbí tọkọ-tìyàwó nù ilé kan náà. Òfin Ọlọ́run ló ní wọ́n fẹ́ra wọn ló ní kíyàwó fi lé wọn lè ọlọ́ọ̀ fẹ́ ọkọ bí ó bá sí sùúrù bẹ́ẹ̀ wọn ò lè jọ gbé. Ista'inu billahi wasbiru. Ọlọ́run ló fọ̀gá ṣaṣíwájú ọmọ tẹ́tí ọba ṣe sùúrù òní lè bọ́gà lò. Ista'inu billahi. Ọlọ́run lọ́gbẹ́ ni ó wà wájú síwájú ẹni tó ń bẹ lẹ́yìn rẹ̀ bí ọba ṣe sùúrù wọn ò ní jọ lò. Ista'inu billahi wasbiru. Ọlọ́run lẹ́jọ́ tí mo bá dá ní ẹgbà ẹjọ́ tí mo bá dá ní ìsbírù ẹ wá ṣe sùúrù. Ẹ ṣe sùúrù ẹ fi sùúrù kọ́rọ̀ ara yín. Ista'inu billahi wasbiru. Ista'inu billahi wasbiru. Innal arda lillahi. Innal arda lillah. Yurisuha man yasha'u min ibadihi. Wal akibatu lil muttaqin. Qala Musa liqawmihi. Allah. Ista'inu billahi. Ọlọ́run ní ẹ ṣe sùúrù o. Ista'inu billahi. Ànábì Musa ní ẹ ṣe sùúrù ẹ̀yin èèyàn mi. Ista'inu billahi. Ẹnà sùúrù sọ̀rọ̀ ara yín láyé. Wasbiru. 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 Ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. Ya Rabbi albisni libasan minal ghina. Wa ya Rabbi albisni libasan minal ghina.
محمد بجاه نبي نور ربي محمد. ومن أنا يا مولاي حتى ذكرتني ومن أنا يا مولاي حتى ذكرتني لقد تم إسعادي وزاول البشرى لقد تم إسعادي وزاول البشرى. سلام على من قال للبدر في السماء سلام على من قال للبدر في السماء على فوق نصفين يا بدر فانقسم على فوق نصفين يا بدر فانقسم. سلام 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 على الإسلام بعد محمد سلام على أيامنا درات سلام على أيامنا درات سترت عيوبي كلها عن عيونه سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر. إذا قال يا بدي أقول ذكرتني إذا قال يا بدي أقول ذكرتني وسميتني أبدا قلوا ولا الأمر وسميتني أبدا قلوا ولا أمر. أنا القادري الوقت عبد القادري أنا القادري الوقت عبد القادري وكنا بمحي الدين ولا أصل جيلاني وكنا بمحي الدين ولا أصل جيلاني. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. gbogbo ẹni ó bá mọ̀ pọ́pẹ́ tọ́ sóhun kó sọ pé alhamdulillah. alhamdulillahi rabbil alamin. bó bá wá rí bẹ́ẹ̀ ẹnìkan ní apá rẹ̀ ká gbogbo wa Allah. tó kó wa jọ sáàyè ilé ní bó bá yé ọ tó o bá mọ̀ bẹ́ẹ̀ pé ẹnìkan ńlọ̀gá wa ẹnìkan ló ní wa ọ̀dọ̀ ẹnìkan láti wá ohun tó ní ká máa wà láàyè tá a wà yìí kò fi wálẹ̀. bọ́ bá mà bẹ́ẹ̀ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. ẹ gbé ọwọ́ méjèèjì sókè ẹ fi pariwo Ọlọ́run. Allahu akbar. bọ́ bá ṣe fẹ́ kẹ́mi ìrìn ogun tó náà ni ó ṣe pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí. akbar. alhamdulillah alhamdulillah alladhi faddalana bidinihi wa adana ila sirati almustaqim nahmaduhu wa nashkuruhu. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. gbogbo olóríire tó ń bẹ ní gbogbo bí àwa yìí kọ́ dákẹ́ fẹ́m. gbogbo olóríire tí bá ń bẹ láàyè tá a wà yìí kọ́ dákẹ́ fẹ́m. adúpẹ́ fọ́lọ́hun. alhamdulillah. ọba tá a lè dá ọpẹ́ ń tó ṣe fún wa tán. bàbá wa dúró oore tọ́lọ́hún ṣe àwa náà mọ̀ pé kò sí ọ̀nà tá a lè fi dúpẹ́ tá a fi dá ọpẹ́ náà tán. Allah. ọba tó dá wa tó ṣe wá bó ṣe ṣe wá yìí bó bá ṣe wọ bí ó ṣe wọ ọ́ ò lè yíra rẹ padà. ọba tó wá ṣe wá ní mùsùlùmí tá a fi lè rírú àǹfààní wọ̀nyí lò abẹ́ Ọlọ́run o mọ̀jì á máa padà sí aburú. àmín. mọ̀jì á tún lọ rè ṣe nǹkan míì lẹ́yìn ẹ̀sìn Islam. àmín. abẹ́ Ọlọ́run àṣetán tí máa mú yàn rìnrìn àjò burú Ọlọ́run mọ̀jì orí wa mú. àmín. ọlá títóbi anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. mọ́lá dúpẹ́ fọ́lọ́hun. alhamdulillah. ẹ jẹ́ kí gbogbo wa tá a bá wo aago tó wà lọ́wọ́ wa àsìkò ti lọ ìjókòó ti èní Ọlọ́run ní kó wáyé bó ti ṣe wáyé yìí ọ̀nà mẹ́ta la gbé ní wàásí lénìí. bẹ́ẹ̀ni. ẹ sì wo aago ọwọ́ yín ẹ wo ń tásìkò wí. àwa bẹ̀ Ọlọ́run afọkànṣoṣo rẹ̀ bẹ́ẹ̀ kádàrá aburú méjì ó kò lè gbogbo wa lórí. àmín. bọ́ ọ bá máa dúà yẹn ní dáadáa sàmì ẹ̀ dáadáa. Allahumma àmín. kádàrá aburú méjì ó kò lè wa lórí o. àmín. àmín. kádàrá aburú méjì ó kò lè wa lórí o. àmín.
lẹ́yìn náà a kí Ọlọ́run Allahu akbar. a sì kí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹni tó jẹ́ ká mọ ọ̀nà tá a wà yìí àwa fi ọlá àtọlọ́hun tí ò ní ṣàárẹ̀ tí ò ní kú a fi bẹ̀ o ìjókòó wa yìí ẹgbẹ́ onímọ́tò ti Ọ̀yọ́ state àwọn ni wọ́n ń ṣe agbátẹrù rẹ̀ lọ́dọọdún ẹ̀kẹta rú ẹ̀ nìyí àṣekínní àṣekejì àṣekẹta mọ̀ṣẹ́ láṣẹ mọ̀ fún wa. amiina. àwọn ẹgbẹ́ náà abẹ́lọ́hún mọ̀dẹ́sẹ̀ tọ́ọ̀nù sáàrin wọn. àmín. bí ṣètánì bá ń bẹ láàrin wọn lè kúrò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. ní kókó ń ò ṣe mọ́ kó sì máa bá tiẹ̀ lọ. àmín. ká tó ṣàdúrà lọ jìnnà. wà má misili. mo ti lọ ọbẹ̀ yẹn. wà àyìnà yakunu misili. má gbé mi lẹ́nu jó o. àkọ́kọ́ àdúrà nínú ìlú tá a wà ìlú ńlá ni tá a rírú ẹ̀ láfíríkà ẹyọ kan yìí náà ni kì í sì ṣe kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìlú ọ̀hún tóbi ńgbà náà ni ẹ fi sọ pé ó ní the largest town in Africa àbí in West Africa inshallah. kò wá dúró àṣé kò tí ì jẹ́ the largest ńgbà náà bá a bá rí nǹkan míì tá a fẹ́ fi qualify rẹ̀ ó ti ju ọ̀rọ̀ largest lọ. ìlú ìwá nìyí oníkálukú ló ní ilé agboolé wọn ń bẹ. bẹ́ẹ̀ni. oníkálukú ló ní àdúgbò wọn ń bẹ. hakan wa sidqan. oníkálukú náà ló ní yàrá tiẹ̀ ń bẹ. abẹ̀wò ọlọ́run àdúgbò wa májì ọ́ dàrú. amiina. ilé wa májì ọ́ dàrú. amiina. ọ̀rọ̀ yàrá ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run má dẹ wàhálà síbẹ̀ o. amiina. la hawla. wala quwwata illa billahil aliyyil azim. a tọrọ fún bàbá Olúbàdàn of Ìbàdàn ọlọ́run kó jẹ́ wọn ó ṣíra láyọ̀. àmín. ọ̀rọ̀ wọn ti kú lọ́rọ̀ ọlọ́run jẹ́ mi ogun ọlọ́run jẹ́ wọn ó ṣíra láyọ̀ ló kù. àmín àmín àmín. lẹ́yìn náà tọrọ fún chief imam of Ìbàdàn àwọn ṣẹ̀ṣẹ̀ tún gorí oyè ní ọlọ́run jẹ́ mi ogun. àmín. àwa torí tiwọn abọ́sọ́wọ́ ẹni tọ́lọ́ ń kó ìpínlẹ̀ Ọ̀yọ́ lé lọ́wọ́ òun náà ni gọ́vnọ̀ wa sẹ́nitọ́ Isaac Abíọ́lá Ajímọ̀bí abẹ̀wò ọlọ́run oríire rẹ̀ ọlọ́run yí ó kalẹ̀. àmín. oríire rẹ̀ ọlọ́run yí ó kalẹ̀. àmín. oríire rẹ̀ ọlọ́run yí ó kalẹ̀. àmín. abẹ́ ọlọ́run àfọkànso rẹ̀ bẹ́ẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ má jẹ́ ó dàrú o. àmín. ìpínlẹ̀ Ọ̀yọ́ má jẹ́ ó dàrú o. ọlá títóbi anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. àwa abẹ́ ọlọ́run àfọkànso rẹ̀ bẹ́ẹ̀ a máa pé gómìnà ni kọ́ máa ṣe léyìí kọ́ máa ṣe tọ̀hún kọ́ máa ṣe léyìí kọ́ máa ṣe ńgbà wo ni ọ̀rọ̀ ààyè ṣe tiẹ̀ ọlọ́run kó bá ṣe tiẹ̀ náà o. àmín. ọlọ́run kó bá ṣe tiẹ̀ náà o. àmín. látọ̀dọ̀ gómìnà mo wá kí president general fún ẹgbẹ́ onímọ́tò gbogbo Nàìjíríà Alhaji wa Usman Yasin ọlọ́nkọ́ ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀mí gígùn àlàáfíà ara ìdùnnú ayọ̀ ojoojúmọ́ ọlọ́mọṣà máa ṣe fún wọn. àmín. nínú ìran tó dáa ni wọ́n ti jáde nínú àwọn ẹ̀dá tó dáa ni wọ́n ti wá wọ́n sì ń hùwà bẹ́ẹ̀ náà ni gbogbo ayé fi gba tiwọn Haúsá gba tiwọn bẹ́rìbẹ́rì gba tiwọn àwọn sọ̀sọ́ gba tiwọn ká tó wá sọ páwa Yorùbá tá a ní wọn ọba tó ní ká yí ọgbà fún yín ayé ò ní kọ̀ fún yín o. àmín. ẹ sì ní ṣubú láéláé. àmín. ẹ ní ṣubú láéláé. ẹ ní ṣubú láéláé. àmín. ọlọ́run ọwọ́lá pé ẹ ní òwò kan tẹ̀ ń náwó sí jọ̀rọ̀ ìsìláàmù lọ. ìkànlẹ̀ jẹ́ nínú Ansarudeen fún gbogbo òkè ọya ìkàn ńlá lẹ jẹ́ ń bẹ̀
abẹ̀wò ọlọ́run má fà yín tú o Àmín. ọlọ́run má fà yín tú o Àmín. ọlá títóbi anabi wa Muhammad Sallallahu alayhi wa sallam. ara tí ni mo fi wá tọrọ fún ẹni tó jẹ́ alákòóso ètò ti ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Taofik Muhammad Taofik. orúkọ òní tó ń jẹ́ Fẹ́- Oyèrìndé Oyèrìndé. Àkàngbé gbogbo ẹ̀ lánìmọ̀tà àwọn ọmọ ọlọ́sàn. nígbà tí ọba gbowó ló èèyàn bí ọmọ òkì rẹ̀ Bẹ́ẹ̀ni. Àfa tẹ́rẹ́. ọlọ́run wọlá nàbí wa Muhammad Sallallahu alayhi wa sallam. Haji wa Taofik náà orúkọ rẹ̀ tí ń jẹ́ náà lọ́lọ́ ni ọmọ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń jẹ́ orúkọ ṣùgbọ́n tí ò sí lára orúkọ rẹ̀ ní Lawhil Mahfuz. وما توفيقي إلا بالله. ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. وما توفيقي إلا بالله. Masha Allah. وما توفيقي إلا بالله. وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. وما توفيقي وما توفيقي إلا بالله. بالله. àárín nǹkan kan tó sọ nípa orúkọ ti Alhaji wa Taofik Oyèrìndé má ń tá a fẹ́ kó kọ rè ó ṣiṣẹ́ fún náà ní ń ṣiṣẹ́ fún ń gbò ó débẹ̀ la sára wa ládàámọ́ Allah. ń gbò ó débẹ̀ la yẹra wa ń bamọ́ ń gbò ó débẹ̀ ńlọtẹ́ lọ́ọ̀lẹ̀ abẹ̀wò ọlọ́run Muhammad Taofik náà abẹ̀wò ọlọ́run má jẹ́ ó kábàámọ̀ tí ó da. Àmín. ọlọ́run kó bá òun fúnra ara rẹ̀ yanjú ọ̀rọ̀ ara rẹ̀. Àmín. bí èèyàn bá dénú ilé ọ̀dọ̀ mi tó bá rí àwọn èrò láàárọ̀ yìí yóò ṣe bí mo jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ onímọ́tò ni. Allah. àwọn èèyàn wá tò sílé mi láàárọ̀ yìí kódà ńgbà wọn ní gọ́fúnà yóò dé ńgbà kan pírẹsidẹ́ǹtì náà ó dé ńgbà kan mo ní òburú mo wá rí ibi farabalẹ̀ nínú ilé mo farabalẹ̀ pa àwọn tó wà ń ta kí wọ́n ó lè máa lọ ṣùgbọ́n ńgbà ń ó tún dé ta ẹnìkan wọn ò yẹsẹ̀ Allah. mo wá béèrè pé kí ló mérò pọ̀ báyìí wọ́n ní torí pé ẹ̀ ń lọ bí wá sí àwọn onímọ́tò ni ẹ sì bá wa rí Alhaji Taofik fẹ́lẹ́ ń bẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀bà wa bá sọ̀rọ̀ ẹni ó ní ìdí owó ẹni ó ní ìdí mọ́tò ẹni ó ní ìdí ilé ẹni tí ń kọ́lé ẹ̀ lọ́wọ́ tí ò rí kọ́ lọ mọ́ ẹni ọmọ rẹ̀ ń sàárẹ̀ oníkàlùkù sáwọ́ àtò rẹ̀ gẹ̀dẹ̀ wọn ní èso mọ́tò. Allah. ẹyin bọ́ bá pè mí pẹ̀lú Taofik bá jọ ń ṣe mítìn ojoojúmọ́ lẹ lè gbọ́rọ̀ wá báyìí sọ̀wọ́ bí n ó ṣe rí briefly ń bí mọ̀ ń lọ náà ṣe lẹ kó gbó eléyìí wá ọlọ́run ọba ìyànjú ẹ̀. وما توفيقي mo wá إلا ṣàdúrà fún wọn بالله. nǹkan kan sì kọ́ gbogbo wọn ni wọ́n rí nǹkan wípé Alhaji Taofik ó ń ṣèrànlọ́wọ́ báyìí fún lágbájá ó ṣe fún tàmọ̀dó gbogbo bí wọ́n ṣe ń ròyìn ẹ̀ tó ìròyìn rẹ tí wọ́n fi ń ròyìn rẹ ò ní mà padà sí burú. Àmín. mọ̀rọ̀ bá ti wá rí báwọn ọlọ́ọ̀ni ọ̀wà bọ̀ gbọ́ bùkátà rẹ̀ Àmín. ọlọ́ọ̀ni ọ̀bọ̀ ṣe tiẹ̀ náà o Àmín. ńgbà tó bá ń ṣe tàwọn èèyàn kan ọlọ́run ó sì máa tún tiẹ̀ náà ṣe Àmín. yóò sì máa bọ̀ ìyanjú ẹ̀ sí dáadáa Àmín. ọ̀là aláhàólà ولا قوة إلا بالله العلي العظيم. tọ̀ wọ́n ní chairman látògùn national secretary. chairman láti Ogun State Alhaji Jango. ó wà ń bí Alhaji Jango national secretary láti Abuja wọ́n bá president wá ọlọ́mọ́sá ṣe dáadáa fún yín Àmín. ọlànàbí wa Muhammad Sallallahu alayhi wa nígbà sallam. tí ẹ̀jẹ̀ pẹ̀yìn wá rí ó yẹ wọ́n fi kínní méjì kọ́ yín lọ́rùn Bẹ́ẹ̀ni. àbí mẹ́ta ni wọ́n yẹ wọ́n fi kọ́ yín lọ́rùn pé ẹ̀ wá rí tẹ́lẹ̀ ọlọ́mọ́sá bá mi ṣàánú yín Àmín. mo kí àwọn ọmọ yín Táyé Kẹ́hìndé. ọmọ mi Lukman tó jẹ́ ti ààrẹ Àríṣekọ́lá
òní mà padà sí ibùrú Àmín. àti wọ àtàwọn yòókù rẹ̀ ọlọ́run ò ní fẹ́ nìkan ṣẹrú ẹnìkan Àmín. gbogbo yín lẹ́ jẹ́ èèyàn láyé Àmín. ní parẹ́máyé lára Àmín. gbogbo ntọ́yà rẹ̀ ṣe é lẹ̀ ó ti parí ọ̀rọ̀ ti yín ẹ̀yin ọmọ ajáyé lọ ní tàwọn ọmọ yín lókùn tẹ́yìn náà ó mójútó ààrẹ ti bá yín parí ọ̀rọ̀ ti yín kalẹ̀ ọlọ́run ní jọ́ dàrú láéláé Àmín. ọlá nàbí wa Muhammad Sallallahu alaihi wasallam. lẹ́yìn náà mo wá tọrọ fún àwọn Táyé Kẹ́hìndé Pasuma pẹ̀lú Alhaji Saheed. Saheed Alhaji Saheed Òṣùpá. àwọn méjèèjì tẹ̀gbọ́n ta ẹ̀dìdẹ́ nàró Táyé Kẹ́hìn. tẹ̀gbọ́n tàbúrò Táyé Kẹ́hìndé. ẹ jọ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo yín tẹ́ wà ń bẹ̀ o ẹ jókòó ẹ dúró yín jẹ́jẹ́ o ẹ̀yin méjèèjì ẹ dìde wá sọ́dọ̀ mi ń bí ẹ jáde. ẹnìkan kan ò gbọ́dọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ wọn o ẹnìkan kan ò gbọ́dọ̀ ẹnìkan kan Ìwọ lẹ́gbẹ̀ẹ́ tó wọn. o bá ti jókòó àwọn tí wọ́n pè mọ́ jáde. wọ́n jáde o bó jáde Àwọn Táyé àti Kẹ́hìndé. wọ́n gba etí ẹ̀. àwọn Táyé àti Kẹ́hìndé nì ẹgbẹ́ ọkọ̀ ọlọ́run tóbi jàmá ẹ pariwo ọlọ́run ní Allahu akbar. ẹ̀ẹ́dọ́lọ́run máa ń bàdàn ní. Allahu akbar. àwọn ọmọ wa méjèèjì ẹ dákẹ́ o ẹ dákẹ́ o àwọn ọmọ wa méjèèjì àdúrà tí mo lè tọrọ fún wọn ni pé ọlọ́run ò ní di ẹ wọ ọ̀kùn Àmín. ẹ ní wọ ọ̀kùn o Àmín. ẹ ní wọ ọ̀kùn o Àmín. oríire yín ọ̀kalẹ̀ o Àmín. oríire yín ọ̀kalẹ̀ o Àmín. mo wá fẹ́ kẹ́ ẹ sàmì nǹkan kan ẹ̀yin méjèèjì ẹ wo agbo ó dàbí ìgbà tí àáfà ńlá wọnú agbo ẹ wọnú agbo yìí ó dàbí ẹni pé gọ́vnà lọ wọnú agbo ẹ wọnú agbo yìí wọn ò lè pọ́n mínísítà kankan lé bí wọ́n ṣe pọ́n yín lé kí lè ṣe fọlọ́hún. wọn ò sì lè fẹ́ràn ẹni mínísítà kan bí wọ́n ṣe fẹ́ràn yín aleikum. عليكم بتقوى الله سرا وجهرة. ẹ̀yin méjèèjì ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin méjì yìí ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀. عليكم aleikum bi taqwallah. عليكم بتقوى الله سرا وجهرة. ẹ bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba ẹ bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba ẹ̀yin méjèèjì ọmọ mùsùlùmí ni yín mo sì mọ̀ pé níwọ̀n àbá ẹ̀yin náà ń sin lọ́hùn ẹ wá ṣọ́ra. فإنكم مسؤول وربكم عالم. وربكما أعلاه فإنكما مسؤول وربكما أعلم. iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ẹ jábọ̀ rẹ̀ wájú ọlọ́run. Allahu akbar. àbọ̀tẹ́ ẹ̀ bá wá jẹ́ ni ẹ wá kíyèsí ẹ jábọ̀ rẹ̀ níwájú ọlọ́run. ẹ̀yin méjèèjì yìí mò ń sọ fún ní gbogbo Ìbàdàn ń bí tá a wà lẹ́nìí àti gbogbo ẹ̀dá ayé tí ń bẹ ń bí lẹ́nìí torí pé bá a bá pé ibi àwà yìí lẹ́nìí ayé inú ayé la wà yìí Allah. bẹ́ẹ̀ náà bá wa pọ̀ tún tẹ́ wa pọ̀ òsì tẹ́ gbogbo ẹ̀ káàkiri tẹ́ wo tẹ́ ẹ bá ń títì àwọn èèyàn ni mo tún wò lókè lọ́ọ̀kan yìí. Tààbù tàádù. ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ náà ni pé tààbù tàádù. Tààbù tàádù. Aha. Bainakum duna khulifatin. Masha Allah. Wa'atu alal muhtaji law shikita muratin. Wa'atu alal muhtaji law shikita muratin. Tààbù tàádù. lẹ́kọ̀ọ́ yín ni lẹ́kọ̀ọ́ bíi ẹ̀yin ni ẹni mọ kọ́kọ́ fàpọ̀ níbí tí wọ́n fi sọ ní kò ṣẹlẹ̀ rí àṣẹ ń tí ń jẹ́ kò ṣẹlẹ̀ rí ètí ìṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ńgbà náà Allah. ńgbà Ajímọ̀bí wá ṣèkejì ọwọ́ adé kò ṣẹlẹ̀ rí
tààbù tàhádùn. bó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ fẹ́ràn ara yín. tààbù tàhádùn. ẹ fẹ́ràn ara yín. tààbù tàhádùn. àwọn àfáà lórílẹ̀‐èdè yìí wọ́n bú mi púpọ̀. wọ́n bú mi púpọ̀. ọ̀pọ̀lọpọ̀ bú mi lójú mi, ọ̀pọ̀lọpọ̀ bú mi lẹ́yìn mi. wọn dẹ́nì kankan wọn lóhùn àwọn ẹjọ́ náà ti dẹni lẹ́lẹ̀. tààbù tàhádùn. nítorí pé ibi tí mò ń lọ ni mo dojú kọ. tààbù tàhádùn. ẹ má sì gbàgbé ẹ̀yin lè kéré ṣùgbọ́n ẹ̀ ń gbórin àwọn tó kọjá. ẹ̀ ń gbórin àwọn tó kọjá. àká pẹ̀lú òjìǹdó wọ́n búra wọn títí láì kò tí tí wọn ò fi búra wọn wọn ò padà lẹ́yìn. Allah. ẹgbọ́n tí mo sọ wọn ò lẹ́yìn nítorí pọ̀rọ̀ tí wọ́n sọ ń gbà náà ò jẹ́ wọn lẹ́yìn. tààbù tàhádùn. ẹ fẹ́ràn ara yín. bainakum duna khulifatin. wàláyì mi ò ní ọ̀tá mi ò lọ́tá bí n bá tiẹ̀ lọ́tá ọlọ́run ọkàn máa hàn ọ̀tá mi lè mọ̀ ni. Allah. èmi ò ní o gbogbo àfa àpáta lọ́rẹ́ mi Wallahi. kódà bí wọ́n bá ẹsẹ̀ bú mi tán màá bí n bá dé bí n bá padà rí wọn ó yìí wá sọ fáwọn ọmọ ẹ wo owó tí ń bẹnu pọ́ọ̀sì sówó tá a lè fún èèyàn tó lè mọ̀ pa fóònù lówó ni wọ́n wá gbé owó nu envelope ń gbé fẹ́ ni ó bú mi. yóò bá ká sára. ẹ lọ bá wọn ò wọn. torí rẹ̀ jẹ́ èèyàn. tàhábù tàhádù bainakum duna khulifatin. mo bẹ̀ ẹ̀yin méjèèjì ní gbangba yìí lónìí mo fi Ramadan mo fi bẹ̀ yín mo fi ọba tó ń ran oòrùn tó tún rọ̀jò lẹ́ẹ̀kan náà mo fi bẹ̀ yín Allahu akbar. mo fi àwọn abàmì èèyàn tí wọ́n wà ń bí mo fi bẹ̀ yín mo fi bí pírẹsidẹ́ǹtì àwọn onímọ́tò yìí ṣe dé orí àga pírẹsidẹ́ǹtì yìí bó ṣe dé orí àga pírẹsidẹ́ǹtì yìí mo fi bẹ̀ yín ẹ kọrin yín ẹ má kọrin búra yín má Allah. ẹ kọrin míì ẹ kọ orin míì àwọn orin tó mọ́gbọ́n dání inamina ṣeré la ikma La hikma. ọ̀pọ̀lọpọ̀ ntọ́lórin ń kọ lọ́jẹ́ ọ̀rọ̀ làákàyè tá a lè sin ọlọ́run látara rẹ̀ kì í ṣe lù kì í ṣe gbọ̀ngúrú kì í ṣe ijó tí a ń jó kì í ṣe ebú. ọgbọ́n orí ni ẹ fi kọrin kọ́ máa jẹ́ àǹfààní tó bá dọ̀la pé à lágbájá sì wí báyìí o àbí ńgbà wo náà lẹ́ẹ̀fì rì kọ́ ebe yìí náà nìyí Allah. ńgbà wo làgbà ó fi dé sí yẹn tí ìrówó ńlá ni bẹ́ẹ̀ bá kọrin kan owó ńlá ní ìsìn ẹlòmíì ó kó wọn kọrin mọ́ nù yín ìwà abẹ́yìí tí mò ń mọ̀lá wò yìí kọ́ bánigbà tá a dáyé. wọn gbọ́ ìwà mọ̀lá bánigbà tá a dáyé. wọn ọbẹ̀ ọ ní ẹ̀gbìn ọbẹ̀ ọ ní ẹ̀sà. bitaki wallahi tabulugu ma turidu. abẹ wa nítorí tọlọ́n àti tànẹ́ Muhammad ẹ̀yin méjèèjì ọmọ mi nìyí wàláyé inú ọmọ tó gbọ́ràn sí mi lẹ́nu ẹ̀yin méjèèjì wà njọ́ mo ti sọ fún Òṣùpá pé o pè mí sí kò mọ mo ní wọ náà kí lórúkọ rẹ Olóhùn Òṣùpá ìwọ ló ń jó Òṣùpá tọ lọ́ọ̀rì fárí tọ́ ọ bá fárí tán kọ́ wá pè mí ó ní bàbá lọ́túnla láàkó mà mo ní wọ́n pé ọmọ kò lọ́túnla rèé fọ́rí lónìí náà kọ́ wá padà wá kọ́ wá pé ń bọ́ kó ma lọ́túnla ńgbà náà ní máa ń ṣe irun jágujàku sórí lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe délé lórí fárí ọmọ àlùbáríkà nìyẹn Pasuma tá a sì ń wò yìí náà wàláyé ọmọ àlùbáríkà ni ọmọ àlùbáríkà ni ẹ̀yin méjèèjì ọmọ àlùbáríkà ni ọmọ àlùbáríkà ni Pasuma ti fòdìdí ọjọ́ kan pè mí sí lẹ́kṣọ̀ kan tí mo lọ́ọ́ ṣe fún un lọ́tọ̀ àwọn èèyàn wá ń sọ àmì táwọn rí lára rẹ̀ táwọn fi ń fẹ́ràn rẹ̀ wọ́n rí nǹkan rẹ̀ lára yín ẹ má jẹ́ ó bàjẹ́. tààbù tàhádù. jàmá lápapọ̀ àtẹni ọmọ ẹni tí ọba máa kọ́ máa sàmí tí nǹkan bú bá wà nínú rẹ̀ sáwọn méjèèjì ò lè ráyé ṣe. Allah. wàláhì ò lè ráyé ṣe tọrọ lọ́hùn ní máa fi yàn hàn èèyàn kọ́ ọlọ́hun ní máa fi ẹ̀dá hàn láyé bó ti wílẹ̀ o so oògùn tó bọ́lọ́n bá pò ní hàn ò ní hàn. Allah. ẹ̀yà torí ilẹ̀ Yorùbá ń bí ẹgbójú lóògùn pọ̀
oògùn òṣìṣẹ́ nǹkankan lójú ẹsẹ̀ lóògùn òṣìṣẹ́ bílẹ̀ báyìí sùn kò ṣiṣẹ́ mọ́. Allah. gbogbo àwọn oògùn yín tẹ́ ẹ máa so mára káàkiri àfẹ́tẹ́ fi ń bí àwọn èèyàn ládàá ń jọ̀hún kò ṣiṣẹ́ mọ́. nípa báyìí ẹ̀yin méjèèjì ẹ tẹ́wọ́ ẹ máa wá fowókọ̀ ìyá tó bí yín dàníyàn. àwa ó ṣe súrátù lẹ̀ ìṣẹ̀rà á ṣe fún yín. ẹ̀yin ẹ máa dákọ̀ ìyá la fi tọrọ àdúrà àyè lóókọ̀ bàbá torí àwọn ìyá wa wọ́n mẹ́ni wọ́n bí a fún. àwọn ní àmà gbogbo ọmọ Latifu tí wọ́n gbé fún Yẹ̀kínì. àwọn ní àmà ṣùgbọ́n ẹ fi ọkọ̀ ìyá tó bí yín tọrọ oore tẹ̀ ń fẹ́ yóò tó yín lọ́wọ́. àdúrà tèmi ni pé Ọlọ́run ò ní jí ẹ tẹ̀rì. torí bẹ́ẹ̀ bá tẹ̀rì àràǹfààní kankan ń bẹ. àràǹfààní kankan ń bẹ. Allahu Akbar kí la fẹ́ gbà Alhaji Pasuma ọ̀gá ńlá. Àtàlájì Saidi ọba ńlá. Ọlọ́run tó fi hàn nílé ayé bá kó máa fi hàn lápá. Lápá máa fi hàn. Bàbá Kọ́rẹ́nsì. Ìdòwú wọn náà bẹ̀ mí. Kọ́rẹ́nsì náà. kọ́rẹ́nsì ó náà wá kọ́ wá dúró. Ìdòwú wọn náà. àwọn tí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn. Lọ́tí ọ̀pọ̀ sí ọlọ́lọ́run sátì àmàlì ọlọ́sẹ̀ ní mí. Tó bá wà lọ́hùn ó lè tójú lé fi sàlẹ́rú lọ́wọ́. Tó bá wà lọ́hùn àtẹ̀kùrú gbàsà lọ́wọ́ ẹ̀rú. Ọdún tó fi sàlẹ̀ yín lọ́wọ́ àtẹ̀kùrú gbàsà lọ́wọ́ yín o. Àtẹ̀kùrú gbàsà lọ́wọ́ yín o. ẹ dákun gbogbo olóríire kọ́ náwó ẹ̀ sókè Wọ́n ní ànáwọ́. oríire wọ́ kalẹ̀ Àmín. àní mòsì Àmín. àní mayà Àmín. ọlá títóbi anabi Muhammad. sallallahu alayhi wa sallam. Haji Abdulrasheed ọmọ Àbàdàn bí ni ọ́ ọmọ Àbàdàn ní àbúrò ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ayé kọ́rẹ́ àbí ní bẹ́ẹ̀ kọ́ Rasidi ló náà ń jẹ́. Abdulrasheed. Rasidi wá di méjì. alaysa minkum rajulun rashidun. àyà tí máa ń pàdé ọ̀bá rówó gbà tánu. alaysa minkum Wọ́n ní ẹja mọ́ dára pé yóò bá yà. Nísìnyí ọ̀rọ̀ tí mo ń sọ fún àwọn Òṣùpá pẹ̀lú Pasuma òun náà lọ jẹ yọ sí mi létí ń bí pé bẹ́ẹ̀ lẹ́yìn náà ń ṣe. ẹ má jẹ́ ń tún gbọ́ mọ́ ẹ gbọ́n tí mo sọ ẹ má jẹ́ ń gbọ́ pé ẹ búra yín tẹ́ ẹ bá búra yín olófòófó ànábì lèmi Bàbá àtọmọ làwọn. wáàsí ẹyọ kan ó ti parí ọ̀rọ̀ yín pátápátá tẹ̀sí kò sì ṣe é dá padà. bọ́ bá rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ̀gbọ́n-tàbúrò ẹ̀ gbọ́dọ̀ búra yín wọ́n lè máa náwó fún yín kórì yín ó wú ẹ gbọ́dọ̀. Kò ṣeé ṣe. ọmọ rẹ̀ ni bọ́ bá rówó tán kọ́. Allah. Kì í sọ̀yájú. ebo wo ni owó ni mo bẹ Ọlọ́run fún gbogbo yín pátá Haji Abdulrasheed ò ní tẹ̀rí o ò ní parẹ́ máyé lára o ń gbọ́ àwọn tiẹ̀ dọ́gbọ́n o ti dọ́gbọ́n ebo tún ti wọnú ìjọba ọ̀sá ti wọnú ìjọba àbá ọ̀wọ́ bẹ̀ wọ́n ti fún wọn àbá ọ̀wọ́ bẹ̀ lóye wọ́n ti gboyè. ó yẹ káwọn èèyàn bẹ ọgbọ́n yẹn bá pè ọ́ léré ní ìsìn tí wọ́n bá náwó yẹ wọ́n máa rò tìjọba mọ́ bó tọrọ ń gbà lọ́dọ̀ ìjọba àwọn ṣe tún gba gbogbo ti gbangba gbà náà ni ọmọ àtàrí àbúrò rẹ bí ọmọ rẹ ọ̀tàrí ẹ bẹ. Alaysa minkum rajulun rashidun. jàmáà gbogbo olóríire ọ̀nàwọ́ nísìnyí ẹ bá mi kí alámúnẹsẹ̀rá kan lẹ́ẹ̀kẹ́ warafana laka dhikrak. Allah. ẹ bá mi fi méje síbẹ̀ Méje. warafana laka dhikrak méje Lẹ́ẹ̀méje. ó ní ká fi sí
ẹ dàníyàn pẹ̀lú orúkọ màmá tó bí yín orúkọ màmá la fi sáré ṣàdúà oníjìní mi máa sáré gbà ọlọ́run wọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹni parẹ́ máa yé lára o amiina. gbogbo ń tẹ̀ ń ṣe ní wu aráyé káráyé ọ wá sọ pé kò wu àwọn ọmọ kò ní kángun ọ̀rọ̀ yín àmín. káráyé ó pé kò wu àwọn ọmọ kò ní kángun ọ̀rọ̀ yín Àmín. ọlá títóbi anabi Muhammad Sallallahu alayhi wa ọlọ́run sallam. wọlá àfẹ́ tí mo ní sí gbogbo yín wàláyé báwọn èèyàn bá ń sọ̀rọ̀ yín mọ̀ ọ́kàn ẹnìkan máa ti ẹjọ́ lọ ọ̀sájẹ́ ńdákẹ́ ńbẹ̀ àjọ lọ gbẹrẹmukẹ lọ́wọ́ à ńbẹ̀ àjọ lọ sí Maka àáfàá kan mo gbọ́dọ̀ dákọ rẹ̀ lọ́wọ́ àdọ́hùn lọ́jẹ́ ké bí ọba ti sọ̀rọ̀ àní Òṣùpá sọ báyìí bí ọba ti sọ̀rọ̀ àní Òṣùpá sọ báyìí bí ọba tún yá tó bá tún yá tó ní Pasuma sọ báyìí tó bá ti àní ńjọ kàrà sídìí náà sì kọ́ ni báyìí èèwà ti jẹ́ ó wá di pé gbogbo kásẹ̀tì wọn ni wọ́n kó sínú mọ́tò tí wọ́n fi ń gbé mi kiri ní Saudi mo ní ẹ gbọ́ àti Nàìjíríà ẹ dákun ẹ jẹ́ á máa gbọ́ tilẹ̀ yìí náà ká tó lọ Nàìjíríà Ọlọ́run ó wọlá dáadáa yín tó kárí ayé sẹ́rí bí ìràwọ̀ èèyàn bá ti tàn kárí ayé ọ̀rọ̀ ẹ̀ léwu Allahu akbar. ẹni tí ò tí ì ga ó nìkan ni ò ní nǹkan kan ṣe ẹni ó bá ti ga ni kó máa wò ó pé kó wọ́n máa wálẹ̀. إذا كنت لا تدري فتلك مصيبة. Ọlọ́run ò ní jí ẹ máa padà sí aburú. آمين. báyìí ó fi pọ́ ọ̀fẹ́ tí mọ́ ò ní tọ́ sí yín. ọlá títóbi ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. jama ẹ panupọ̀ bá mi ṣe alámúnasara alámúnasara yẹn mo ní a ṣe wàrà fana lákàtẹ̀kàràkà méje síbẹ̀ Ọlọ́run ó wọlá ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹnì kọ̀ọ̀kan yín ẹni wà ń tẹ̀jẹ̀ tí o. Àmín. gbogbo owó táwọn èèyàn bá ná fún yín àlùbáríkà ó máa wọnú ẹ̀. àmín. ẹ̀yin náà ó fi jẹ́ ń tẹ́ jẹ́ ní fọkànbalẹ̀ ńlẹ̀ ayé Àmín. ọlá títóbi anabi Muhammad. Sallallahu alayhi bá a ṣe pè yín lélẹ́rẹ́ ẹ̀yin gan fúnra yín owó tẹ̀ ń ná pọ̀ ju owó àmọ́fẹ́ lè pọ̀ ju owó tẹ̀ ń gbà lọ. Ọlọ́run kò wá ní jẹ́ ọ̀tán lọ yín Àmín. kò ní tán di yín Àmín. ọlá títóbi anabi Muhammad. sallallahu alayhi wa sallam. bisimilahi الرحمن الرحيم. alam nasra لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك 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 فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Oya Pasuma dìmá èkejì ẹ. agbada yìí náà pọ̀. Allahu akbar Allahu akbar. Allah. Òṣùpá tiẹ̀ wá gbádá lónìí mo fẹ́ pé njọ́ mo ti mọ̀ láyé kọ̀ wọ́rí. àwẹ̀ yìí dáa pọ̀ ọwọ́ agbádá ọgẹ̀fìlà awúsá sí. ẹ̀yin méjèèjì bàbá ni ẹ dì wọ́n ní ẹ lọ kí Alhaji wa Rasheed. ẹ wá kí àwọn tẹ ẹ wá bá nù lé. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. fa'ulaika ma'al mu'minina. wọ́n lẹ́yìn méjèèjì wọ́n ní alágbára kan lè jẹ́ níbàdàn bí ẹ̀yin méjèèjì àti wá àti Rasidi. ọlọ́run wa sawfa yu'ti Allahu al-mu'minina ajran azima. ẹ pariwo ọlọ́run jàmá. ulaika ẹ pariwo ọlọ́run jàmá. yujzawna al-ghurfata bima sabaru wa yulaqawna fiha tahiyyatan wa salam. Salamu qawlan min rabbir rahim. Salamu qawlan min rabbir rahim. تحيتهم فيها سبحانك اللهم دعواتهم
سبحانك الله وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. lẹ́yìn náà àwọn onítìátà tó wà ń bí ọlọ́run kó bá mi ṣàánú ẹ̀yin náà o ọlọ́run ó dúró tẹ̀yin náà o àárín gbogbo yín pẹ̀lú ọlọ́run ní jí ọ́ dàrú o ọlá ṣáájú ẹ̀dá Muhammad ẹ̀sìn ọ̀rọ̀ wa ń bí lẹ́nìí